ju oyè ọba bòmí lọ ajá ló máa jẹnu ẹ̀. ṣé bá gbọ́ abẹ́yìn ò gbọ́dọ̀ yọ nínú Aláròyé BBC gan gbé pé lára àwọn tó lọ jí àbúrò ọmọ Pẹ̀kẹ́lẹ́ Mercy àti ìbejì ẹ̀ gbé àwọn OPC Gani Adams wà ń bẹ̀. ẹ gbọ́ ẹ lọ gbọ́ Aláròyé ẹ lọ gbọ́ Aláròyé òun ló wá jáde síta tó ní Sunday Igboho wà lára àwọn tó pa Bọ́lá Ìgè ìwọ tó pa Kálá ń bàdàn kọ́. It did not have anything to offer us. Ó lè ló fẹ́ fi Yorùbá jà. Ó ti kó ẹgbẹ́ bíi 14 jọ Yorùbá Security Network. Irọ́ ló wà ń díẹ̀. Irọ́ funfun gbò. Ẹjẹ́ agbọ́nà. Ṣé bóun ni Mákindé fi jẹ́ kọ̀mándà àwọn Àmọ̀tẹ́kùn? That means to say he have the power to employ and to deport the Àmọ̀tẹ́kùn into the bush. Kí ló dé tí o lè ṣe? Ó ń gba yín ni ẹ má jẹ́ kó ọmọ tápà ò gbá wa mọ́. And wọ́n olórí burúkú kan sọ̀rọ̀. Ó ní àwọn àgbààgbà tó lè sún Sunday Igboho jẹ́ wà nínú OPC. Tí àwọn àgbààgbà tó lè ta Sunday Igboho tó lè ra Sunday Igboho tó dẹ̀ jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá ẹ má jẹ́ fọ ojúlówó ọmọ ọkọ sí tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tí ìyá dẹ̀ ń jẹ Yorùbá tó dẹ̀ ń pera wọn ní ọmọ Gani ọmọ àlè ní gbogbo wọn. Tẹ́bá ní àwọn tó lè alágbára tó lè sún Sunday Igboho jẹ́ tó lágbára ju Sunday Igboho tí Fúlàní dẹ̀ ń gbé ọmọ Yorùbá wọgbó tẹ́dẹ̀lẹ́ ẹ̀dẹ̀ ń fi OPC yangàn ọmọ àlè níyí. Sunday Igboho sọ fún yín pé òun lágbára ọ̀rọ̀ dédè ló ń fọ́ wọn lórí bẹ́lẹ̀ bàbá jáde síta tó máa ní hello sir good morning sir the situation of Nigeria tí wọn bá ti sọ̀rọ̀ nípa Sunday Igboho ara wọn ò balẹ̀ ìrònú ìkòkò ló ń pajá ìrònú Sunday Igboho ló máa pa gbogbo yín ẹ̀yin ẹni bíi ẹ̀yin kò ṣe kò jólúrè ṣe tẹ́ fẹ́ gbọ́kọ́ olúrè tẹ́ fẹ́ gbàdá olúrè tẹ́ fẹ́ fi kọ́gi Ọlọ́run ò ní fún yín ṣe. Ìgbòho dé ìmọ́lẹ̀ dé ìrù ẹkùn dé ààbò dé ó ń fọ́ wọn lórí ló ń bí wọn nínú wọ́n fẹ́ máa dí abájọ ẹ lè mọ̀ ajúra wa lọ ti jà kádì kọ́ ìwà ti jẹ́ ká dámọ̀ ọkọ mọ̀ yàtọ̀ sọ́mọ àlè ìwà ní sẹ́rú dọ́mọ̀ òun náà ní sọmọ dẹrú. Ó ti pẹ́ tẹ́tí ń fi omi ọbẹ̀ kó wa ní búrẹ́dì jẹ ó ti tó gẹ́ alùbàtà kan yìí dárin. Show your record iṣẹ́ tó ti ṣe sílẹ̀ Yorùbá gbogbo ilé táwọn ọmọ ẹgbẹ́ yẹn pariwo yẹn mo lè gọ́ṣà lèmi o kò lè gọ́ṣà ojú mi ni OPC ṣe bẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ máa jákè OPC lọ́wọ́ àwọn bàbá Freddy Fáṣẹ̀hùn I was around ojú mi ló ṣe bẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ ń fi OPC pa OPC fashion versus fashion I was in Lagos ọwọ́jà yín ó dé Ìbàdàn ìgbà yẹn lẹ pa Kálà nìbàdàn àbúrò pé àwọn èèyàn máa sórí ni tí wàhálà bá ṣẹlẹ̀ kẹ̀kẹ́ máṣíìnì Jaguar ẹni tó máa ń gbé Gani fóun gbà yẹn ẹni yẹn gan ti pè mí àṣẹ ẹni mímọ ní ìsọmọ Èkìtì yẹ àṣírí ẹ òbò ẹ jẹ́ fi Sunday Igboho lẹ̀ ọmọ ọkọ yàtọ̀ ó yàtọ̀ sọ́mọ àlè ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọmọ àlè ló máa sọ wípé this is opportunity for him to make money kí Fúlàní máa wá látòkèrè wọn máa gbé wa wọgbó máa gé àwọn Yorùbá bí ẹni gé námà kéèyàn kan tún máa béèrè 20 billion kéèyàn kan máa ní strategize kéèyàn kan máa kó máa dẹ ẹnu kó máa sọ òyìnbó tí ò ní certificate enough is enough. We the original and authentic genuine Yorubas we are ready to defend our land. We are ready to defend our land.
iṣẹ́ rere wo ló ṣe ṣé ká tún fún ẹ láyè àwọn kábíyèsí yẹn gbọ́n náà fi ń wò ó tọ́dára ń wò bí ẹni bígbà tẹ́nìyàn bá ń wo súyà lórí àtẹ ṣé ká tún wá fún ẹ láyè kó bìtẹ́ẹ̀dì wọn bó ṣe bìtẹ́ẹ̀dì bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ní ṣé ká tún wá fún ẹ láyè kó bà OPC kó bà Yorùbá jẹ́ bó ṣe bà OPC jẹ́ ṣé ká tún wá fún ẹ láyè Arigidi Àkókò tó ń kílẹ̀mù pé ìlú ẹni nígbà ayé TB Joshua ìbọn àtogun ló máa ń kó lọ́bẹ̀ wọ́ọ̀ TB Joshua kó oúnjẹ wá á kó ráìsì wá á kówó wá fáwọn aráàlú but Gani will go there with ìbọn oògùn láti máa fi bá àwọn sáìdì ọ̀dọ́ TB Joshua jà ṣé kí àwọn àgbààgbà Yorùbá kan wá fún ẹ lórí ọ̀fẹ́ kó tún pín ilẹ̀ Yorùbá sí méjì òpònú kan sọ̀rọ̀ wọ́n ní ẹ jẹ́ kí Gani kó lọ ṣọ́sáìdì ọ̀dọ́ títí ọ̀dọ́ ṣòpònú I will do that statement ẹ̀yin náà wà nǹkan rí ni ó ní kán fún Sunday Igboho ní Èkó Ògùn àtọ̀yọ́ àbí kán wá fún Gani ní Oǹdó Èkìtì àtọ̀ṣun we reject it ń fún àpá orí burúkú kì í ṣe tàwa ẹ̀bẹ̀ lábẹ́ o hallelujah Èkìtì àtòǹdó reject Gani ṣe ti gbọ́ hallelujah orí burúkú kó má kó dọ́dọ̀ wá o ẹ̀bẹ̀ lábẹ́ o bí a lè mọ̀ pé Èkìtì ló bí Sunday Igboho bí a lè mọ̀ we don't want Gani mo tẹ̀ jẹ́rìí àwọn kábíyèsí mi lẹ́kìtì mi báyìí òun gan ò jẹ́ yọjú òun gan ò jẹ́ yọjú tó bá ti ọ̀pá wèrè ẹ̀ kó tẹ̀ dọ́dọ̀ bàbá mi èwì ọ̀pá yẹn la máa fi sí fìlà abẹ́tí ajá tó dé yẹn tá a máa nà bí ẹni máa kú kí n má wá sọ ọ̀dọ̀ bàbá mi Ajérò kí n má wá sọ ọ̀dọ̀ Ògògà Olúkẹ̀rẹ́ kí n má wá sọ ọ̀dọ̀ bàbá mi Òrè Ọ̀tún a máa nà bí ẹni máa kú ni àwa ò fẹ́ Gani lẹ́kìtì o kí lẹ sọ àwọn odò náà làwọn ò fẹ́ ó ti tán so we don't want it a ní èèyàn kan tó ní good record that every Yoruba youth want to be with that is Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá kò lóògùn Sunday Ìgbòho lágbára ó fẹ́ ènìyàn mímọ́ ó fi ṣe oògùn ni ó fẹ́ ènìyàn rẹpẹtẹ ó fi ṣagbára ni ó wá dé ládé ó wá fọ Olódùmarè ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ á ní Ọlọ́run tó lẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ you will never see Sunday Igboho kó máa sọ̀rọ̀ with ìgbéraga with pride ẹ béèrè lọ́wọ́ wèrè ogun wo ló jàrí ṣé ogun OPC pàṣẹ OPC nígbà tó gbẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá oníbàbá mẹ́wàá àwọn bàbá yẹn ti rí vision tó ń ṣẹlẹ̀ sí wa yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó tẹ̀lé lẹ́yìn dídìrín wọ́n jí ìyàwó wọn gbé o wọ́n jí àwọn ẹbí wọn gbé o wọ́n ṣe ń tẹ̀lé Gani gọ́gọ́gọ́ bí àgùntàn tí ò lólùṣọ́ àwọn bàbá yìí dẹ̀ ti rí pé something like this will happen ẹ̀ka adá ẹjẹ́ ẹgbẹ́ ajìjàngbara lẹ̀ tí ọmọ kọ̀yà fún ìran Yorùbá 1994 so 1995 so 1996 ẹ wá wo iyì tó wà lára Yorùbá nígbà tó OPC sì ń jẹ́ OPC so 1997 bí o lè ṣe pọ̀ lẹ́kọ̀ọ́ tó wọ́n dá fáwọn if OPC cash you ọmọ Yorùbá gan ògbẹ́dọ̀ máa lọ kó tẹ̀ láṣọ mọ́lẹ̀ ó dáràn ṣùgbọ́n gẹ́rẹ́ tá a gbọ́mọ tápà láàyè tọmọ tápà fọ́ ẹgbẹ́ sí méjì ògo OPC sọnù wọ́n ṣe ìwádìí ni wọ́n ti rí mo tún fi àkókò irọ́ ẹ̀yin bàbá wa tẹ́ wà ní new era tẹ́ wà ní reform àtẹ̀yin bàbá wa tẹ́ wà ní OPC bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ẹ̀túlétò ẹ má jẹ́ kí ọmọ àtọ̀húnrìn wá kó dalẹ̀ irú torí ìran onílé ní máa tẹ̀ jẹ́jẹ́ ní ìran àjòjì a máa tẹ̀lẹ̀ gìrìgìrì o
torí aṣọ aláṣọ ìlòkulò là ń lò ó. Owó tá a bá ṣiṣẹ́ fún ìnákúnà la máa ń ná o. Ẹ má jẹ́ kó máa lè ó balẹ̀ yìí jẹ́ o. Kẹ́ gbọ́ mi, it is better kẹ́ tú létò ẹ̀yin OPC mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹ. Ọmọ ọkọ yọmọ jọmọ ọkọ lọ o, bẹ́ẹ̀ lọ́mọ àlè náà yọmọ wùwà bí ọmọ àlè. Ẹni bá ti ní ẹ̀ tó bá ti rán aṣọ ìgbéraga, Sọ̀ní náà ló kọrin yẹ. Ó ní ẹ máa ń bá wí, ẹ máa ń bá sọ, ẹ máa ń bá sọ, ẹ máa ń bá wí. Ẹ̀wù àbùkù ló wọ̀ tó bá wọ ẹ̀wù àbùkù tán á wá dojú tì fún orí ẹ mo ti ń gbàgbé. Ẹ̀wù àbùkù ló gbé fún télọ̀ pé tó bá rán tó bá wọ ẹ̀wù àbùkù tán á wá gbé wọ̀ á wá dojú tì fún. Ìgbéraga ní tí Yorùbá sọ wípé máa ń ṣíwájú ìparun. Ẹni àfijoyè Aṣọ́bodè Ọ̀yọ́ tó ní oyè tó ń jẹ ó ju gbogbo oyè ó ju ọba bòmí lọ ní ilẹ̀ Yorùbá. Ẹni àfijọ́ tá a fi ṣọ́bodè ẹnu ọ̀nà Ọ̀yọ́ tó ń lọ sí Ireland, tó ń lọ sí France, tó ń lọ sí London, tó lọ ń lu àwọn ọmọ wa ní jìbìtì lọ́hùn, tó ló ń da ẹgbẹ́ kan lẹ̀ OPU kíní kan Yorùbá one voice tó fi ń gba pounds tó fi ń gba dollar. Yorùbá wake up. Yorùbá, we are bleeding. Wake up. We must not allow anybody to fraud us anymore. Wake up. That is why lèmi fi jáde síta pé ìrù ẹkùn yìí ti gbogbo wa ni kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ohun míì tí a lè fi ṣàbò wa kí Fúlàní má bàa pa wá tán. Ẹ jẹ́ ká jọ gbẹ́rù ẹkùn yìí ó lárugẹ gbé kémi gbé. Ìrù ẹkùn belong to all of us. Ẹ̀yin lẹni Sunday Igboho. Sunday Igboho ò lè sọ wípé òun ló nira òun. Torí Sunday Igboho fi ènìyàn mímọ́ ó fi ń sọ̀rọ̀. Ó wá fi ọ̀pọ̀ ọmọ Yorùbá ó fi ń ṣagbára. Ó wá dé ládé ó wá fọ Olódùmarè ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀. You will never see Sunday Igboho kó máa sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga. Mbà. Kòjọ́. It is better for us now to wake up. Àwọn ọmọ wa wọ́n wà ní igbó l'Ógbómọ̀ṣọ́ o. Àwọn ọmọ wa wà ní igbó ní Ẹ̀dá Oníyọ̀ Èkìtì. Ó ti lé ní 40 something days now. Èyí tó yọ ẹni tó jẹ́ kọ̀mándà àwọn Àmọ̀tẹ́kùn. Tani wọ́n fi jẹ olórí àwọn Àmọ̀tẹ́kùn. Tí Ṣèyí Mákindé gbé agbára Àmọ̀tẹ́kùn dé lọ́wọ́ tó jẹ́ Ganiyu Adamu, Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ land. Ọ̀dọ̀ òun náà ti mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kò dé Èkìtì. Torí agbára Aláàfin Ọ̀yọ́ ò dé Èkìtì, kò dé Ọ̀yọ́, kò dé Ọ̀ṣun. So kò sóyè tí Aláàfin Ọ̀yọ́ lè jẹ tó lè lágbára ní Èkìtì wa yìí, tó lè lágbára ní Ọ̀ṣun, tó lè lágbára ní Oǹdó. Aláàfin Ọ̀yọ́ kan fi Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ gbowó lọ́wọ́ Jonathan àtàwọn kọ̀ọ̀kan tí Gani lọ sábà ń gbà yẹn lọ́hùn. Now you are the commander, GCF, General Commander of Àmọ̀tẹ́kùn in Ọ̀ṣun State. Kí ló dé tí ó kó Àmọ̀tẹ́kùn wọnú igbó? Kí ló dé tí ó kó àwọn ọmọ OPC wọnú Àmọ̀tẹ́kùn kan wọnú igbó lọ? Àwọn ọmọ ọlọ́mọ tó ṣe jáde yunifásitì, tó ṣe jáde poli, náà kó aṣọ Àmọ̀tẹ́kùn lé lọ́wọ́. Tó bá ti gbé okó ìbọdá ní báyìí lẹ ṣe máa fà á. Ní Fúlàní wá ń pa wọ́n bí ẹni pẹran. Olórin yẹ kan náà ní bàbá rà ní. Ó ní má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ o. Má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ. Má ṣe jẹ́ kí àwọn àjòjì ó tàn wá jẹ mọ́. Àwọn tó pera wọn ní ọmọ Yorùbá yìí, àwọn tápà lè ń pè yìí. Àwọn ló ń pera wọn ní Fúlàní Yorùbá. Fúlàní Yorùbá náà ń pera wọn. Ẹ gbọ́ nínú àṣà wa ṣé ẹgbẹ́ ẹ̀yà kan ní Fúlàní Yorùbá wà ń bẹ̀. Tá bá dárúkọ Ẹ̀gbá máa ní Ṣàbí,
gbogbo àkàlà tá bá ń wí Yewa a máa gbọ́ Ìjẹ̀bú a máa gbọ́ Ìrẹ́mọ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn Àwórì a máa gbọ́ Àwórì àwa méjìlá Àwórì ló lè kó àwọn Ìkòròdú wà ńbẹ̀ o Ọ̀yọ́ Ayọ̀mọ́lẹ̀ àwọn Ìbàdàn Olúyọ̀lé wọ́n wà ńbẹ̀ o Ògbómọ̀ṣọ́ wà ńbẹ̀ o Ìjẹ̀ṣà ọwọ́ Òbòkun ọmọ Ògèdèngbé agbógungbòrò àti gbogbo lójú ogun ọwọ́ ìwá ni oyè yìí kan Ìjẹ̀ṣà ní èrè àbí Ìjẹ̀ṣà ní ọ̀ká àwọn Ìlàjẹ ń bẹ́ńbẹ́ àwọn Ìkálẹ̀ àwọn Àkókó àwọn Oǹdó Ẹ̀gí Èkìtì ń bẹ́ńbẹ́ Ifẹ̀ ń bẹ́ńbẹ́ Ìgbómìnà ń bẹ́ńbẹ́ Ọ̀ká ń bẹ́ńbẹ́ Àkókó ń bẹ́ńbẹ́ wọ́n pọ̀ rẹpẹtẹ. There is nothing like a Fulani Yorùbá in our culture. Àwọn ọmọ tápà ìlú kó wọn wéde o wọ́n dé àwa ń fi wọ́n sípò. It is better we are extraordinary careful now. Let us support what belongs to us to be able to conquer the Fulanis. Ṣé gbọ́ mi inú mi dùn pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà ti mọ̀ pé lílọ là ń lọ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí pé if you continue like this ìní tèrè èjì tèrè lọ́jà fi ń tù àwọn ará bíbẹ̀ máa pa ìran Yorùbá tán ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mú ààbò wa lọ́kùnkúndùn. Mo ti tún sọ again if you know that you are a real ṣé gbọ́ mi tó bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ Yorùbá ni ẹ́ tó o dẹ̀ fẹ́ kí ìran rẹ kó dohun àmúpìtàn lọ́wọ́ àwọn Fúlàní. Let us do this thing together. Join the ìlú ẹkùn. Kò ná ẹ lówó o. Bí èèyàn kan bá ní kó mówó wá, onítàn fẹ́ gba ẹ ni. Ìlú ẹkùn ta fọ́ọ̀mù. Ìlú ẹkùn dẹ̀ ní ẹ lọ mówó mọ́tò wá. Ṣé gbọ́ mi? Let us do it together. Let us join hands together and secure our land. This is the only thing that we have. Ogún kan táwọn bàbá wa tó fi lélẹ̀ fún wa rèé. Òun náà ní ilẹ̀ wa. Òun náà làwọn àjòjì fẹ́ gbà lọ́wọ́ wa yìí. Ṣé àwa lajúlẹ̀? Àwa jẹ́ kí àwọn àjòjì ó gbà? No. Òun lè fi rí. Wọ́n ti rí pé ìran Yorùbá ti rí ọ̀nà àbáyọ. Pé ìlú ẹkùn. Èrò ọkàn wọn ni pé ìlú ẹkùn ìjọba ò ní fọwọ́ sí. Bí ìjọba ṣe fọwọ́ sí ló mú kí àwọn àáfàá àtàwọn ọmọ àlè àtàwọn àtọ̀húnrìnwá nábẹ́ síta. Bẹ́ẹ̀ dẹ̀ rí ìrònú ìkokò ní pajá. Ìrònú Sunday Igboho ló máa pa wọ́n. Ìrònú ìlú ẹkùn ló máa pa àwọn gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n ní tá bá ń gbé téèyàn ò bá bá wọn gbé wọ́n á gbé sẹ́yìn kùlé Olúwa ẹ̀ o. Ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ. Jẹ́ gbọ́ mi ìjó wa ti di ijó àjọjó àwẹ̀ wa ti di àwẹ̀ àjọgbà. Kájọ pọwọ́pọ̀ kí ìlú ẹkùn kájọ gbé tí Fúlàní bá ní àwọn Fúlàní bíi 500 wọ Èkìtì tí àwa ọmọ tí ìjọba náà dẹ̀ ró wa lágbára tí ọmọ Èkìtì bíi 1000 tá a bá wọnú igbó pẹ̀lú wọn tó jẹ́ pé àwa lálọ́nà. Wọ́n á sá béèyàn kan bá sọ fún mi pé wọ́n á ń jagun bẹ́yẹ wọ́n máa strategize ogun ni tó bá ń gbọ́ pákiri ẹbí léèrè pé orú ogun wo ló ti jà rí. Ìbéèrè ni kì í ṣèjà. Ogun wo ló ti jà rí? Ó ní àlàáfíà tó wà ní Gàngán ní Ìbàràpá ó nítorí pé wọ́n ààrẹ sí Sálísù ni. Gani ń parọ́ Ọlọ́run ọba gbọ́. Gani ń pa fóònù rọ́. Ẹ lọ wádìí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tán mú ń gbà yẹn lọ́hùn. Sunday Igboho ló gbà wọ́n lẹ̀. Gani ń pa irọ́. Ó dàbí pé